ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa ọmọọba Olúfẹ́mi ọ̀rọ̀ Fẹ́mi yín náà ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó dá lé lórí ètò ààbò tó mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn insecurity Yorùbá bọ̀ wọ́n ní kòrún ni ó ń dò ìka ẹni ètò ààbò tó sì mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí kó tiẹ̀ tó dásìkò yìí gangan láti bí ọdún tó pẹ́ díẹ̀ sẹ́yìn ọ̀rọ̀ à ń jínigbé à ń gbéra ẹni pa à ń gbéra ẹni béèrè owó ìtúsílẹ̀ ransom lórílẹ̀‐èdè Nàìjíríà kòrún ni tí ń dòyìká ni ó ti wá dòyìká ẹni títí gan débi wípé ó ti ń bu ní jẹ kọjá àlà mo sì láyọ̀ láti sọ fún yín wípé ẹ̀hún tí ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn tó ń dálẹ̀ ní orílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ẹ̀sìn àjòjì méjèèjì tó ṣojú sára ìyẹn Christianity àti Islam ohun tó ń dálẹ̀ láwùjọ wa lórílẹ̀‐èdè Nàìjíríà kì í ṣe kékeré pàápàá jùlọ nílẹ̀ Yorùbá torí ohun kọ̀ọ̀kan ni Ọlọ́run ọba tó dálé ayé tó dá ọ̀run tó sì dá àwa èèyàn sórílẹ̀ alààyè pé kóníkálùkù ó wà pẹ̀lú ẹ̀yà pẹ̀lú èdè tiẹ̀ pẹ̀lú ìran tiẹ̀ ó dá oníkálùkù pẹ̀lú ohun tí ó wúlò fún wọn àti ohun tí ó mọ̀ ṣiṣẹ́ fún wọn according to how he created them Ọlọ́run dá oníkálùkù pẹ̀lú ohun tí ó mọ̀ ṣiṣẹ́ tí yóò mọ̀ wúlò fún ni ẹ jẹ́ ká wá fi àwa ọmọ Yorùbá tá a fi àṣà ìṣẹ̀ṣe àti ẹ̀sìn àwọn bàbá wa lẹ̀ tá a gbájúmọ́ ẹ̀sìn ẹlẹ́sìn ẹ jẹ́ ká fi wá wé ọmọ tó sọ lẹ́nu tí Yorùbá sọ wípé ó so àpò ìyàkọ́ àkọ́kọ́ ṣé ẹ rí ọ̀rọ̀ ẹ̀sìn lórílẹ̀‐èdè Nàìjíríà bó ti wù kí àwọn èèyàn kan máa sọ òtítọ́ àti kùdìẹ̀kudiẹ àti àkóbá tí ẹ̀sìn ń ṣe fún àwùjọ tó àwọn èèyàn tí wọ́n jẹ́ adarí àwọn ẹ̀sìn wọ̀nyí àti àwọn èèyàn kan tí wọ́n ń jẹ látara ẹ̀sìn lọ́nà kan àbí míì wọn ò ní jẹ́ kí àwọn èèyàn ní etí ìgbọ́ wọn ò ní jẹ́ káwọn èèyàn listen sí àwọn èèyàn tó ń gbìyànjú àti liberate wọn pé tẹnitẹni èkìsà ń ta tàn ọba tó sì dákó wá ó ti dá pẹ̀lú ohun tó wúlò fún un gbogbo ẹni tó bá ti fi ohun tó jẹ́ tiẹ̀ lẹ̀ tó jẹ́ wípé ohun tó jẹ́ tẹni ẹlẹ́ni òun ló mọ mú láyà ẹ̀ ìyà tí ń jẹ wá lórílẹ̀‐èdè Nàìjíríà yìí pàápàá jùlọ nílẹ̀ Yorùbá òun ní mọ̀ jẹrú wọn ojú wa sì máa bó ni ibi tí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá tó dé yìí ńṣe la dàbí ẹni tí wọ́n fẹ́ pa tó jẹ́ wípé ẹni tó fẹ́ pa ojoojúmọ́ ayé ló ń múra tó ń strategize tó ń dira ṣùgbọ́n tó jẹ́ wípé ẹni tí wọ́n fẹ́ pa gangan òun ń sùn òun họrun òun falala kàkà ká ṣe ohun tó tọ́ àwọn ohun tí ò wúlò òun láàmú pariwo òun kálukú pẹ̀lú ohun tó wúlò fún orúkọ Jésù ó wúlò fún wọn nílẹ̀ Ísírẹ́lì àṣà àti ìṣe tí wọ́n ní ohun tí ń jẹ́ ìṣẹ̀ṣe òun kálukú lónìí ń tó wá burú jáì ń bẹ̀ gangan tí wọn mọ̀ bóyá kò yé ọ̀pọ̀lọpọ̀ wa òun ni wípé àwọn ohun tí a pè ní ẹ̀sìn yìí gangan àṣà àti ìṣe àwọn ìran míì ni ẹ̀sìn kìrìsìtẹ́nì àṣà àti ìṣe àwọn ará Ísírẹ́lì ni ẹ̀sìn mùsùlùmí àṣà àti ìṣe àwọn ará Sáúdí ni èyí táwa ìbá wa fi wá gbájúmọ́ àṣà àti ìṣe àwọn bàbá tiwa tí ó wúlò fún wa tá a lè fi dáàbò bo ara wa àṣà àti ìṣe àwọn ìran míì tá a mójútó ẹ̀ tá a mọ bí wọ́n ṣe dá sílẹ̀ òun láàmú gbájúmọ́ àwọn kìrìsìtẹ́nì wọ́n mọ̀ pariwo hallelujah orúkọ Jésù àwọn mùsùlùmí wọ́n mọ̀ pariwo Allahu Akbar orúkọ ànábì Muhammad sallallahu alaihi wasallam meanwhile bógun bá dé Bájínátù AK-47 ó kọ ànábì Muhammad sallallahu alaihi wasallam Allahu Akbar kò stop ẹ̀ pé kọ́ mọ́ dùn o kò pé kí AK-47 wọn mọ́ dùn àfi bí wọn ò bá kọjú ẹ̀ sí èèyàn kí wọ́n fa okó ẹ̀ hallelujah lẹ́ẹ̀mẹ́ 100 kò ní kí AK-47 kí wọ́n kọjú ẹ̀ sí èèyàn kí wọ́n fa okó ẹ̀ kọ́ mọ́ dùn o bọ́ bá sì ti lè dún pẹ́rẹ́ ẹni ìbọn báyìí pé òun gbúròó ìbọn ọ̀run làálàá
àmọ́ àwọn ohun tó jẹ́ tìran bàbá wa tó yẹ ká gbájúmọ́ àgbájúmọ́. Àwa pa àwọn bàbá wa lọ́dẹ̀, a pè wọ́n lẹ́ranko, ìyà rẹ̀ sì ń jẹ wá síbẹ̀síbẹ̀, a létí ìgbọ́, a ò láyà ìgbàṣe. Ọlọ́run gan tó dá ayé tó dá ọ̀run bí ìgbà wípé à ń pọ̀ Ọlọ́run ló mú gọ̀ tó dá wa, tó sì fi àwọn ọgbọ́n ààbò tó fi sí àwọn bàbá wa nínú. Wọ́n sì fi àwọn ọgbọ́n yìí wọ́n fi ilẹ̀ fún wa, ṣùgbọ́n a gbé tì sẹ́gbẹ̀ẹ́ kan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wá ń ta àwọn èèyàn wọ̀nyí pé òpó Ọlọ́run ni ẹ dì mú o, gbogbo agbára à ń jó nǹkan, à ń lá nǹkan, à ń ṣàṣejẹ, à ń ṣe gbá, à ń ṣàwo, kò lọ títí o. Ọlọ́run nìkan lèèyàn lè dòkú ẹ̀ mú tí kì í dojú ti ni. Ọlọ́run lọ́ba tí kì í dojú ti ni, ọ̀kan ṣoṣo lọ́lọ́run, kò sí rọ́ńbẹ̀. Àmọ́ ibi tọ́lọ́run darí oníkálukú sí pé ká máa gbà kàn sóhun ọ̀tọ̀ọ̀tọ̀ ni, kò papọ̀ mọ́ra wọn. Báyìí là ń ṣe ń lé ẹni èèwọ̀ bòmíì ni, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Eégún ní gbowó òde Òṣogbo, òòṣà ní gba tilẹ̀ bòmíì. Eléyìí la fẹ́ gbà. Ohun tí ò sì ní jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó gbà torí wípé àwọn ẹ̀sìn wọ̀nyí ti gbilẹ̀. Àwọn tó sì jẹ́ soldiers nídìí àwọn ẹ̀sìn wọ̀nyí àtàwọn tí wọ́n ń jẹun látara àwọn ẹ̀sìn wọ̀nyí, wọn ò ní fẹ́ kí àwọn àgùntàn tí wọ́n so mọ́lẹ̀ kí wọ́n ó tú lórí ìso. Báwọn èèyàn kan ti ń pé ẹ lajú yín, ẹ má jẹ́ kí wọ́n tàn yín jẹ, bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ jáde pé ẹ má dá wọn lóhùn o, wọ́n fẹ́ kẹ́ ẹ parun ni o. Àwọn àgùntàn tí wọ́n ń kó jẹ wọ́n wá confused, wọn ò ní mọ̀ èyí tó yẹ kí wọ́n ó ṣe. A sì lè bá wọn wí torí Ọlọ́run ò dá wa dọ́gba. Àwọn kan ìwọ̀nba díẹ̀ ni òye tọ́lọ́run fún wọn, bẹ́ẹ̀ náà ni wọ́n sì ṣe ń lo ìgbésí ayé wọn. Ìyẹn ni àwọn kan tó yẹ pé òye tí wọ́n háì, ṣùgbọ́n tó yẹ pé níbi pé tiẹ̀ ìbá bàjẹ́ kò kàn mí, kémi ó ṣáà ti rí ilé ayé gbé, ìgbésí ayé táwọn ń gbé nìyẹn. Àwọn máa wá fi òye tiwọn, wọ́n á máa wá fi báyé àwọn ẹlòmíì tó yẹ tiwọn kúrú, wọ́n á máa fi báyé wọn jẹ́. Ìwà tiẹ̀ bàjẹ́ ò kàn mí. Ohun tó mú mi wá síta wá àdírẹ́sì ọ̀rọ̀ yìí ò kọjá fọ́nrán fídíò àwọn ìkan lára àwọn báńdíìtì tí mo rí lórí ẹ̀rọ ayélujára tó ń fò káàkiri píún lẹ́nu ọjọ́ mélòó yìí. Ibi tí àtìrí kó tó di pé mo sọ̀rọ̀, ẹ jẹ́ kí gbogbo wa kájọ wo, ẹ jẹ́ àjọ gbójú ayọ̀ sókè kájọ wo fídíò ọ̀hún, ẹ jẹ́ àjọ wo fídíò ọ̀hún káwo báńdíìtì. Bismillahir Rahmanir Rahim. به نبدأ ونستعين. اليوم جينا لكم بالحجاب ده. حجاب ده. الذخيرة ما بتاكل. هذا البندق. ṣẹ́ẹ̀tìrì Allahu Akbar. ìdí tí mo fi sọ sẹ́yìn pé ńṣe lọ̀rọ̀ wá dàbí ẹni tí wọ́n fẹ́ pa tí ń sun àsùnhọrun àsùnfalala, ṣùgbọ́n ẹni tó fẹ́ pa gan ìyẹn tó ń túnra mú, ìyẹn ń dira pé àìṣe mọ́ o. Ẹni tí mo fẹ́ lọ pa yìí, òun náà lè mọ wò pé bóyá òun jẹ kinní kan tẹ́lẹ̀ ẹkùn kó fẹ́ ṣe inú gbẹndu sọ́dẹ, bóyá òun náà ní pistol kan lápò kó fẹ́ kọjú ìbọn sí mi, tó bá yìnyín kò gbọdọ̀ wọlé o. Báńdíìtì lájẹ ara tó fẹ́ pa ọ́, báńdíìtì tó fẹ́ pa ọ́, tó fẹ́ jí ọ gbé, ó lájẹ ara, ó ṣe oògùn ìbọn tíbọn òfin ní wọlé. Tẹ́ ẹ bá wò nínú fọ́nrán fídíò yẹn rí i pé ó gbé kinní jáde, wọ́n rán sínú àwọ̀ bí àpò báyìí, ó kọ́kọ́ gbé kọ́rùn, ó wá kọjú ìbọn síra ẹ̀, ó sì rọra ẹ̀ ní bájínátù. Ìbọn lásán ló dún, nǹkan kan ò mú. Paríparí ẹ̀ ó wá pariwo Allahu Akbar. Àmọ́ the question is that ṣé Allahu Akbar ni ò jẹ́ kí ìbọn wọlé sí i lára, àbí awọ tọ́rán tó gbé kọ́rùn, tọ́rán sínú awọ tó gbé kọ́rùn, ṣé Allahu Akbar ni ò jẹ́ kí ìbọn wọlé, àbí tọ́rán sínú awọ tó gbé kọ́rùn? Ẹni tó fẹ́ pa ọ́, òun tó gbébọn dání tó fẹ́ pa ọ́, òun ń ṣe ayẹta. Ìwọ tí wọ́n fẹ́ pa, ìwọ ń pòkọ Jésù, òun ń pe ókọ Allah. Ẹ rí i pé dìdìrìn ni wá, dìdìrìn òun ni wá. Ẹnìkan sọ̀rọ̀ kan gbà kan, ó ní mọ́ dira o, ikú pa ọ́. Àwọn ọmọ oní kọ́ńtẹ́ǹtì wọ́n wá ń gé kinní yìí, wọ́n wá gé gbólóhùn yẹn, wọ́n fi ń ṣe ìfẹ́ẹ̀tì, wọ́n sọ ọ́ dàwàdà,
ó dún bí àwàdà àmọ́ òótọ́ ọ̀rọ̀ tó jìnnà sáwàdà ni pé mọ́dìrá o ikú pa ọ́ ìdí rèé tí kú fi ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ní ìṣẹ̀ṣe ohun tí wọ́n bí wa tá a dáyé bá táwọn èèyàn àwọn òbí wa àwọn ìpọ̀nrín máa pọ̀ wa tí wọ́n ń ṣe ọ̀tọ̀ láyé ẹ̀ torí bí ó bá wúlò ní Ọlọ́run ò ní fìmọ̀ ẹ̀ hàn àwọn tó tààtàrà wọn ṣẹ̀ sílẹ̀ tí ó bá wúlò fún wa ni gbogbo ìran kan pẹ̀lú ohun tí ó wúlò fún wọn gẹ́gẹ́ bí mo ṣe sọ sẹ́yìn tó o bá wá dira tí wọ́n ṣe nǹkan fún ọ ikú pa ọ́ nìyẹn ikú pa ọ́ lásánlàsàn ẹ̀jẹ̀ ajẹ́ kó lè wá lọ pé ẹ̀sìn ò pé àmọ́ ṣèṣẹ̀ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ bá o bá fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀sìn àjòjì tó o fẹ́ mọ̀ ṣẹ̀sìn o fẹ́ mọ̀ ṣe kò ní o sọ òṣàlẹ̀ yín nù ohun táwọn ìpọ̀nrín máa pọ̀ àwọn ìrandíran rẹ tí wọ́n fi ń dáàbò bora wọn níjọ́ ewu bá dé kò ní o sọ́nù ìran rẹ ò lágboolé ní Saudi gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ìran rẹ ò ní agboolé nílẹ̀ Ísírẹ́lì gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ilẹ̀ Yorùbá yìí nìran rẹ ti lágboolé ni wọ́n ti lórírun ọmọ tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ a ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ ọjọ́ ọlọ́jọ́ kan tí mo mọ̀ Ifẹ̀ ni wọ́n ti ṣe tí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà Ojúrábẹ́sà ọba Babátúndé ẹni ìtàn Ògúnwùsì tí wọ́n ti ń dé adéàrè ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ o òòṣà òkè ó dáàbò rẹ̀ yóò dáàbò wa àmọ́ káwa náà ká múra sọ̀rọ̀ ara wa torí àwọn mùsùlùmí wọ́n ní bí a bá ń fa yá àláwò ká mọ̀ fi yá àyàsẹ̀ kún wọ́n ti sí yín nígbẹ́rẹ́ ìpàkọ́ ẹ̀yin lẹ̀ ṣe làákàyè kí ni yá àyàsẹ̀ pé ẹ fẹsẹ̀ ẹ̀yìn délé ẹ má sọ ogún òbí yín nù ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ díẹ̀ tó fọlọ́gbọ́n ẹ jẹ́ àfọgbọ́n gbé káfòye ká mọ̀ fi digest ẹ̀ ọmọọba Olúfẹ́mi Ìdòwú Adélékè Thomas lórúkọ mi ọ̀rọ̀ Fẹ́mi làwọn èèyàn ń pè mí áńgẹ́lì láàrin kìrìsìtẹ́nì màláìkà láàrin mùsùlùmí ọ̀pẹ̀lẹ̀ láwùjọ àwọn olúwo ògbógbó sẹ̀gẹ̀sẹ̀gẹ̀ olóyè bọ́ba náwó ẹ̀ ilẹ̀ Yorùbá yín náà ni ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń gbádùn mi ojú òní tiwa o catch you some other time.